Grandma, ẹ pẹ̀lẹ́ mà. Ẹ bá àwọn tó fẹ́ ràn yín lọ́wọ́ sọ̀rọ̀. Àwọn tí wọ́n ní wọ́n ta fẹ́ ṣe fídíò fún, wọ́n ní ká send fídíò yín pé kán lè fi wá ìrànlọ́wọ́ fún yín lórí nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ bá wọn sọ̀rọ̀ kẹ́dẹ̀ bẹ̀ wọ́n pé kó help yín. Ẹ sọ̀rọ̀ sókè. Mo bẹ̀ gbogbo èèyàn kí wọ́n ṣàánú mi torí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún mi yẹn ó jẹ́ nǹkan tó risky. Àwọn ọmọ náà dẹ̀ ti try láti pé kí wọ́n rí change ìfàlẹ̀ fi ṣe. Ṣùgbọ́n wọ́n ṣe rámíràndì tó wọ́n rí kò ṣe. Mo bẹ̀ yín torí Ọlọ́run, má jẹ́ n kú dànù, ẹ ṣàánú mi. Kẹ́ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú. Ọlọ́run lẹ ṣe fún. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. Ṣàánú mi o. Okay. Ṣàánú mi o. Ẹ mọ̀ pé ìgbà tí mo délé ní àná, mo ṣàlàyé fún yín pé ọ̀rẹ́ mi tó wà l'Amẹ́ríkà, òun ni mo pè pé tí mo fi bá sọ tí tó fi ní ká ṣe eléyìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ẹni tó ń bá yín sọ̀rọ̀ ìyá mi ni wọ́n. Ìyá mi ni wọ́n. Orúkọ tèmi ni Olúṣọlá Adésànyà. Ìyá mi ni ẹni tó ń bá yín sọ̀rọ̀. So ìrànlọ́wọ́ la béèrè lọ́wọ́ yín. Nǹkan tó dẹ̀ ṣe wọ́n náà ni pé wọ́n ní bradycardia. Ńṣe ni pulse wọn ó máa ń lò. Ìgbà míì ó ń gbé 30. Èyí tó pọ̀jù tó gbé láti bí ọ̀sẹ̀ kan sígbà tá a wà yìí is 35. 45. Òun ló pọ̀jù tó gbé láti bí ọ̀sẹ̀ kan sígbà tá a wà yìí. So ní 2019 a ti mọ̀. In fact láti 2015 gan la ti mọ̀. A dẹ̀ ti ṣe ìwọ̀nba ìta lè ṣe lórí ẹ̀ tẹ́lẹ̀ náà. Ṣùgbọ́n ìgbà tó dẹ̀ tún rí báyìí náà, kò sí nǹkan téèyàn lè ṣe ju pé kéèyàn wá ìrànlọ́wọ́. So wọ́n náà fẹ́ ṣe heart surgery fún wọn. Minor heart surgery. It's not a major surgery. It is called pacemaker surgery. Ìyẹn ló máa ran